Ijaduade olówó Ijaduade ẹ̀yin lẹ́yìn olówó bá gbogbo wà l'Amẹ́ríkà náà bàbá ìpínlẹ̀ ìṣe òtútù yẹn pọ̀ ẹ ṣe kiri dada bàbá Ijaduade ẹ ti sọ wọ́n mi lẹ́ẹ̀kan sí ìtàláwà bàbá gbogbo bàbá Amẹ́ríkà náà wà mí báyìí ẹ̀ sọ fún àwọn olówó ọba inú mi dùn láti rí yín o. ọ̀rẹ́ mi gan ni Araosan yẹn. olówó ọba inú mi dùn gan ni bàbá mo láti gba nọ́mbà yín gan ni bàbá ọlọ́run bàbá yín lè tún dúró báyìí ibi náà dẹ̀ rí omi yìí o ibi yẹn tó rí o bàbá ọlọ́run ni wọ́n ń gbádùn fíìmù yín gan ni ẹ pẹ̀lẹ́ tútù ipò apọ̀ bàbá ẹ̀ bá. àdúgbò yìí náà yìí ń gbé. àdúgbò rẹ mi ò jọ sí ìbàyẹn yín kọ́. area Brooklyn náà ni àwa gbé. mo wà bí kí wọ́n tẹ̀lé yín lọlé ni. ibi iṣẹ́ lè fi ń lọ. ọlọ́run ọba mo láti gba nọ́mbà yín mo láti gba nọ́mbà yín inú mi dùn láti bàbá. inú èmi náà àdúrà láti ọlọ́run ọba o inú mi dùn gan ni ọlọ́run inú mi dùn gan ni àwọn ọba. Fún mi nọ́mbà yín inú mi dùn láti rí gan ni o iye kìíní tó wà lẹ́gbẹ̀ẹ́ yín nígbà yín kékeré ọba ọlọ́run bàbá yẹn ni mo rí ẹ̀yin lẹ́yìn lẹ́yìn look smart lẹ́sìn kìíní ẹ fún ẹ̀gbọ́n lójoojú ló mú fi lọ ọlọ́run ẹ fún mi nọ́mbà yín 713 413 2218. Inú mi dùn gan ni bàbá. máa pè yín máa dẹ̀ máa retí láti máa ṣèwé bàbá ẹjọ́ nítorí ọ̀rẹ́ mi tẹ̀ máa pè yín fún ara mi mo gbọ́dọ̀ wá yín wálé báwo lè ṣe máa ń jẹun sí pé kí ni mo ń jẹ́ ṣe o báwo ni tó tó ni báwo lè ṣe máa ń jẹun mọ́ ó yẹ ìlú òyìnbó la wà ó yẹ kí ní ká máa ra wa lọ́wọ́ àsọmọ Yorùbá bá kan náà bàbá lọ́wọ́ inú mi dùn ẹ jẹ́ kí n tún ògì lè kọ́ mi ní fọṣọ yìí bàbá mi ní fọ́. òtútù náà ló wá mú kàkàkà báyìí sí. ó ti ṣe o bàbá ti ṣe o. kí ló ṣẹlẹ̀. ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó bá mi lẹ́rù bàbá ti ṣe. tọ́wé lè ló tó di. ó ti ṣe o bàbá ti ṣe o. ó ti ṣe ó ti ṣe o bàbá ti ṣe o ohun tó bá mi lẹ́rù bàbá ti ṣe. àgbẹ̀já lótò náà ni o. lóòótọ́ ọkọ̀ ilé tí mo rí ojú lótò lọ. ṣé àmì pé gbogbo yín lè sọ pé mi ìróbìnrin látijọ́ ìkọ́. ẹ kọ́ pé ọ̀gá ni ká lọ ọ̀gá ọyọ̀rọ̀ díẹ̀ ni wà á rí bọ̀ sí ẹni tó bá kú ó máa ń difficult fún láti àwọn akátayàn ò láìkì ẹni tó bá kú. Ọlọ́run ṣáà ti ṣe tèmi fún mi bí mo ṣe kú store tí ó wà ní the second junction yẹn jẹ́ kí n máa lọ sí ọ̀dọ̀ supervisor mi láti lọ gba schedule wọ́n ó gbà mọ́ mi lọ. kọ́ńtì wo ni sẹ́ akátá ni àbí. ọmọ Naija Yorùbá ni Ọlọ́run fọkàn tó bá ọgbẹ. àti bí ó sì gbogbo ẹ̀wọ̀n mi báyìí. congratulation. níbi tí ó jẹ́ pé káyọ̀ pé mo fast ni tàbí pé káyọ̀ condom wà ní ọwọ́ mi wàhálà ìbàgbẹ́dẹ́ lè nítorí ó ní kí n jẹ́ kó máa tẹ̀lé mi bọ̀ lé. wà á ti pè mí. ọ̀rẹ́ mi ẹ sábà mi dúpẹ́ nígbà tí mo máa tó fi débi ọ̀dọ̀ supervisor ó tún ti pè mí pé ṣé mo wà ókè ó ṣáà bọ̀ ní bóyá lọ́la àbọ̀tún là bẹ́ẹ̀ ni. ó ti gbà tiẹ̀ nìyẹn. oríire náà ó ti gbà tiẹ̀ nìyẹn. ọmọ tó ṣẹlẹ̀ láti lè celebrate ẹ̀ fún ẹ ibo ló lọ báyìí. ìlú kan ní kí n jáde ni. jájọ́dọ̀ ìyá àṣàbí àbí ká lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀kọ́ wá sí ewu ló fẹ́ nù ẹ̀kọ́ wá sí ẹni wọ. ẹ já lọ ẹ̀kọ́ wá sí. ọmọ wa tó wá ṣẹlẹ̀ tí mò ń wo bẹ̀rẹ̀ kó má ti pè yára sílé pé ọtí rí ìyàwó kó bá ti lóyún. ètò bá ti lóyún. àwọn àṣìṣe bá wà fún kọmọ nìyẹn. ó ti gbà. ọ̀rọ̀ ńlá ló sọ yìí o but mo máa fẹ́ kó take up courage. It is very difficult to understand ẹ kò ṣe pé mi understand ẹ o but máa fẹ́ kó take courage ẹ kò ṣe trust me ṣòro ọ̀rọ̀ tó bá wà mind èèyàn téèyàn ò bá sọ síta ó lè fa depression. depression. yes depression fún ọmọkọ tí mò ń sọ tọ́rọ̀ bá wúwo lọ́kàn èèyàn téèyàn ò sọ jáde ó lè fa depression mi ìdẹ́ni fẹ́ kó ní depression at this your age please say it out kọ́kùnrin rédíò kóbìnrin pa kóbìnrin kọ́kùnrin pa aníkẹ́jọ́ má ti máa lọ please. n kò wọ́n pé tí kò ní rí bákan ṣá. kò lè rí bákan
Òun ni ó máa ń wò bí pé bóyá ó ní ìlànà kan lè yàn àbí tí èèyàn máa fi orí mi tí ẹ̀mú nǹkan ti fẹ́ ṣe. No, kò lè rí bákan. Trust me. You just have to take up courage. Ojú òkan lè máa bá báyìí lọ now. Nǹkan tó wà lọ́kùn ẹ tó ga báyìí, it is written all over your face. Pé nǹkan kan wà lọ́kùn ẹ tó wo lọ́kùn ẹ tó ò tí ì sọ. A ní kó take courage kó sọ. Kó take courage. Tó bá sí pé ọ̀rọ̀ depression fẹ́ sọ yẹn, mo ṣe wò ó pé jẹ́ kí n ṣe if not mo máa wò ó tèmi ni o. Torí mi fẹ́ nǹkan tí máa padà ṣe tí máa regret lé lórí pé wọ́n máa wòyàn pé ọmọ yìí àṣẹ pé kinní kan Ṣé mo lè tiẹ̀ sí nǹkan tí ò dáa? Mi lè rí nọ́mbà kìíní kó torí bọ náà. Trust me, nǹkan tó ní regret mi. Wà á ní pé. Mo wọ pa kí ló ṣẹlẹ̀ gan-an. Kì í ṣọ̀rọ̀ tàbí ọ̀sán lójú ẹni lójú alágàtà. Ok, dìjọ́. Mo wà ok kí ló ń ṣẹlẹ̀ ìyá mi. lọ́wọ́ kan láti bá yín sọ ni so ọ̀rọ̀ náà dẹ̀kẹ̀ ó wo bá kan ojú ń tì mí láti bá yín sọ rárá. ọ̀rọ̀ kì í wọ́wọ́ káfọ́ fẹ́ bú. Bàbá ó bá jẹ́ pé ojú ń tiẹ̀ láti sọ̀rọ̀. ojú ń tì mí láti sọ. wàhálà mo dẹ̀ mọ̀ tó fẹ́ sọ mo mọ̀ tó fẹ́ sọ. wọ́n ṣọ́ jẹ́lẹ́dẹ̀ pé dẹ̀ tí mo kàn ti fẹ́ sọ jàre ẹ̀ tí wọ́n. àbí kí fẹ́ sọ ní. ẹ má bá mi sọ àbọ̀ jẹ́ kí n fẹ́ nára mi sọ jẹ́ kí n fẹ́ nára mi sọ ọ̀yẹ́ tí ń gbé mínú láti tí bá wá sílé yín mo kàn máa ń wo kiri náà ní pé wo ọmọ obìnrin ni mí kò ní ṣe ẹ̀kọ́ tó rọrùn fẹ́mi náà o mo kàn ń pé jẹ́ kí n tẹ̀ sọ́nà kí n sọ kí kó dùn mọ́nú inú kó dùn inú mi kí n sọ. jẹ́ kí n sọ ọkọ̀ náà sórí ọkùnrin tọ̀rọ̀ tó ń wò yìí kì í ṣe kó máa rọrùn gbà mí torí pé bó ṣe ń wò mí náà láti sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ mi fẹ́ anyway sọ tiẹ̀ lọ́kẹ́ mi wá so kó o lè mọ̀ pé èrò wa ó papọ̀ bí mo ṣe ń wò. ṣé mo bàbá ẹ̀yin lè bá mi solve problem tí mo fẹ́ sọ yìí ẹ̀yin wọ́ yín nìkan báyìí ló wà ẹ̀yin lè ṣe fún mi tẹ́ bá dẹ̀ ṣe fún mi inú mi máa dùn gan Ọlọ́run tẹ́ bá ṣe nǹkan yẹn fún mi inú mi máa dùn. anything for you I swear anything for you. mo fẹ́ kẹ́ bá mi student ojú tèmi náà àbí kébì sọ ni. ẹ má sọ jẹ́ kí n sọ fún ra yẹn yẹn sọ ọba ń jẹ́ kí bá mi bá ọ̀rẹ́ yín bàbá lamẹ́ríkà sọ̀rọ̀ pé mo nífẹ̀ẹ́ wọn kí bá mi bá wọn sọ̀rọ̀ pé mo láìkì wọn gan ẹni pé tí bá wá sílé yín mi kì í fẹ́ wojú wọn sọ mo nífẹ̀ẹ́ wọn lamẹ́ríkà. má bínú kí n bá bàbá lamẹ́ríkà sọ wípé onífẹ̀ẹ́ mi kó bá mi bẹ̀rẹ̀ sọ pé onífẹ̀ẹ́ mi. èyí ni onífẹ̀ẹ́ yín bá bàbá yín sọ mi ní bá yín sọ àní ọ̀rẹ́ yín bàbá lamẹ́ríkà ẹni pé tí bá wá síwájú lẹ́yìn mi ìfẹ́ ojú wọn mi ìfẹ́ pẹ́ mi fẹ́ bá wọn sọ rárá because bí kí lè ṣe wà lára mi mo love wọn gan débi pé mi lè fèsì wọn mi kì í lè fèsì wọn rárá mi lè fèsì wọn bá wọn sọ̀rọ̀ mo love máa yín. àrùkì ṣé bẹ́ẹ̀ mi àti ẹ̀ la pàdé tí mo rò ọ̀rọ̀ èmi ni mo rò pé. no má ṣe yẹn no mo rí as an actor mo rí pé àwọn tó ń ṣe fíìmù fún wa láti Nàìjíríà o mo dey appreciate yín ni mo fi ṣe ń jẹ bẹ́ẹ̀ bàbá lamẹ́ríkà mo ti máa rí wọn ti pẹ́ mo tún wà lọ rí wọn in person àwọn ọkùnrin tó yẹ pé ẹ̀yin pé spec mi ni bàbá yẹn ni ẹni tó ó yọrí jù mí lọ wọ́n tún dúdú wọ́n tún sìn gbọ́lẹ̀. èmi kọ́. ẹ̀yin ọmọ ẹ̀yin náà wò wá síra wa náà mélòó lè fi yọrí jù mí lọ àjọ rí fẹ́ máìkì lájọ ní ìyẹn ò tó ẹ̀ tí wàá kéré ẹ̀ tí wàá pa mi ò fẹ́ ní tó bá pupa mi ò láìkẹ́ ní tó bá pupa mi kì í fẹ́ràn ní tó bá pupa. kẹ́mi bẹ́ẹ̀ bá bàbá lamẹ́ríkà sọ̀rọ̀. ẹ bá ń bá bàbá lamẹ́ríkà sọ̀rọ̀ àwọn ni mo fẹ́ mo láìkì wọn mo láì bàbá lamẹ́ríkà. ó dà kó burú ṣé kí n sọ fún sàbí kí n fún ẹ lẹ́sìn létà. ẹ máa pè mí náà ẹ pè mí yẹn máa sọ fún mi náà. ok no problem no problem ok ok no problem. ẹ tún bínú ni. mi ò bínú ok ẹ ṣe sà. ok. ó dàbọ̀ sọ ó dàbọ̀. olórí burúkú wá ṣe báyìí olójì ni ẹ èèyàn burúkú ni ẹ ò ṣe èèyàn rí wọ́n ti sọ fún mi pé kí n má bẹ̀rẹ̀ rìn èmi ni mi ń gbọ́ so wọ́n ti sáré láàrin ìjọba sí ìjọba wọ́n ti lọ́ṣẹ́ sí Kwara wọ́n ti sátírà wọ́n ti sàrọ́ṣẹ́ ó dá ìka burúkú ni ẹ ìka ni ẹ. kí ló ṣẹlẹ̀ gan. kí ni ó ṣẹlẹ̀. ṣó ti gbà fún ẹ. gbà fún mi àbí gbà fún ẹ. gbà fún mi bá wò. kí ló ń sọ lẹ́nu yìí. mi ò ní gbà. kí gbà fún mi bí bá wò. a ní mi ò ní gbà. ṣé mo bá sọ̀rọ̀ mi mọ́ mi ní nọ́mbẹ̀ lọ́wọ́. ọmọ wa pè mí ó ní ìwọ wípé òun ò nífẹ̀ẹ́ mi kémi bá wọ sọ̀rọ̀ kí ìwọ máa fẹ́ òun
oògùn ní oògùn ló ṣe oògùn báwo what are you saying are you sick. ọjọ́ àdúgbò mi ò ní gbà ó mi ò ní gbà láàbí ò ní gbà ó. bẹ̀rẹ̀ ṣe ọ sọ fún mi tí yọwọ́ kò náà kò tí bá yọwọ́ kò náà kò máa ṣẹ́ létí o. imagine náà. tí bá yọwọ́ kò náà kò máa gbé bàjẹ́ o. balùwẹ̀ ni bàbá ìpè máa kú sórí eléyìí. DJ ẹ ń pariwo náà. You stop neighbor, what happened? You see, ọmọ yìí ni kí ló ṣẹlẹ̀? mo ti ní kí n má bá a rìn mọ́ bẹ́ẹ̀ tèmi ni mi gbọ́. Now ọmọ mi kan lédi yẹn mo pàdé ẹ̀ ó ti ń wá sọ́dọ̀ mi ó ti ń bá mi ṣeré ó ti ní interest sí mi ó ti ń sọ fún mi pé kò sí problem ìwọ náà dẹ́ rí àṣewèrè ti padà ránṣẹ́ sí Ìlọrin wọ́n ti fi tíra ránṣẹ́ sí ọmọ yẹn ṣe wá pè mí nìyẹn ó wá ní kí n bóun sọ fún bàbá l'Amẹ́ríkà òun lòún fẹ́ràn òun lòún fẹ́ póun ò ní interest sí mi mo fẹ́ gbọ́ lédè kọ́sá ó ti gba ìyàwó lọ́wọ́ mi báyìí ó ti gba ìyàwó mi náà. ìwà burúkú ni ẹ náà ẹ ṣe máa wúrú wà báyìí náà. mo fi Ọlọ́run ọba búra olúwa olè ń wù yẹn bàbá l'Amẹ́ríkà. mo fi Ọlọ́run ọba búra mo fi kùrá búra mi ìbọmọ yẹn sọ̀rọ̀ kódà mi ní nọ́mbẹ̀. ìyẹn ọmọ tó sọ yìí. ọ̀rọ̀ tó sọ sókè yà mí lẹ́nu ó dàbí pé ọdẹ atẹ́gùn ti fẹ́ sí ọlọ́pọlọ atẹ́gùn ti fẹ́ sí ọlọ́pọlọ sọ pé mo sọ fún ti bá yọ ọwọ́ kò la máa fún ẹ ní blow. tí ọba fún mi blow tí mi bá kú ẹ mọ́lẹ̀ kó sọ pé mi kọ́ lórí ọ̀rọ̀ obìnrin mo lè para mi lé lórí. kí ló dé kí ló lè tó yẹn. What is going on? going on báwo. mi ìbámu yẹn sọ̀rọ̀ náà. ok ẹ ṣọ. ọdún Elédùmarè rẹ gbọ́ mi ìbámu ọ̀tọ̀ yẹn nípa sọ̀rọ̀. àwọn ò bá sọ̀rọ̀ náà. àló ó ti ránṣẹ́ ó ti so oògùn sọmọ yẹn ọmọ yẹn ò mọ tó ń ṣe mọ́ ọmọ yẹn wá ní bàbá l'Amẹ́ríkà lòún fẹ́ igbe so kí èmi bò èmi lè kó mọ́ sí bàbá l'Amẹ́ríkà. ok ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ kó tó ṣẹlẹ̀ kí lẹ fẹ́ gangan sí kí lẹ fẹ́ because energy ten gbé wọlé ó ti lágbára jù. Yeah. He's crazy. He's totally crazy. Don't do that crazy. Yeah. Don't do that crazy. I'm crazy. You know what? Ẹ mọ̀ tí mo fẹ́. Ẹ mọ̀ tí mo fẹ́. Ẹ bá mi sọ fún un. Àkọ́kọ́ kò gbọ́dọ̀ fẹ́ ọmọbìnrin yẹn. Ẹ̀kejì, a wá sọ fún ọmọbìnrin yẹn pé èmi ni kí ọmọbìnrin yẹn fẹ́ àtọ́kọ̀. Ẹ ló lè tọ́ ọ̀rọ̀ láì jẹ́ bẹ́ẹ̀ mi ò ní gbà o. ṣe ẹ̀rù kúrẹ́ dẹ̀ máa possible ṣá. N tí mo fẹ́ nìyẹn, n tí kò dẹ̀ báwo ṣe lè nìyẹn. fẹ́ possible ṣe bá adult lọmọ tẹ̀ ń sọ yìí náà. Adult ni. so báwo lè adult ṣe máa lọ́mọ máa design for adult. Báwo ló ṣe wá fẹ́ tẹ̀lé àwọn lọ́wọ́ mi? Dodo ìjọ lọ́dọ̀ Amẹ́ríkà tó fẹ́ máa fẹ́ rọ ọmọ yẹn. Ṣé ti ń gbọ́? No. Ṣé ti ń gbọ́? ọdún ọwọ́ bá gbọ́ bí ìbámu yẹn sọ̀rọ̀ bọ̀tọ̀ sọ̀rọ̀ bí ẹni tẹ́lẹ̀ ò pé. ẹ bọ̀ ṣẹ́yìn ti fẹ́ ọmọ bí náà ni. ìfọ́mọ àwọn náà ló ń ṣẹ̀ṣẹ̀ jẹ́ kí n mọ̀ pé ọmọ náà láàyè mi náà. Àní ẹ sọ fún ok kò gbọ́dọ̀ fi ọmọ yẹn. ẹ mọ̀ ọkọ tó ṣẹlẹ̀ because ẹ ń disturb neighbor n ò dẹ̀ ní fẹ́ kọ́ ọlọ́pàá sí ibi tẹ̀ wá yìí òtútù dẹ̀ mú ó ń ṣá gidi gan ni àwọn ará ilé ló máa bá a dá sọ̀rọ̀ you know. Fokene. Yes, people at home are be the one to be the judge this Okay, time around because méjì mo lè máa wò yín kẹ́ máa constitute because ẹ ń disturb neighbor ẹ ń constitute nuisance so ẹ̀yin ará ilé tẹ́ ń hùwà ẹ jọ̀ọ́ mo rọ̀ yín kẹ́ bá wa dá sọ̀rọ̀ yìí because I don't know what to say ọ̀rọ̀ wọn méjì ti jagbára mi lọ. ẹ̀jẹ̀ dá sí o bí ìbámu yẹn ṣé sọ̀rọ̀ kí o. wọ́n wá bó ṣe máa gbé ọmọ náà fún wọn ni àbí kọ́ fà ìwé ara wọn. ẹ sọ fún kó bá fi ọmọ yẹn kó fi ọmọ yẹn fún sọ̀rọ̀ mi. yẹn pọ̀ lérí pípé mo lè wọ́ọ̀kì ọmọ yẹn fún but kò sọ ó ń sọ bí ẹni tí wọ́n sà sí ọmọ tó lè bá sọ̀rọ̀. kò sí orí pípé kankan bẹ̀ ju pé ìyàwó mi lọmọ yìí ò lè fẹ́. ó ṣe ìyàwó yín ètí ìfẹ́ sílé máa yí ẹ̀bùn mi mo ní náà wọ́n láyé ti máa ń pọ̀ jù jáde. èmi mo ní ẹ̀kọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀dà ok ẹ mọ̀ màá wá gba ọmọ yẹn màá sí kíra gba ọmọ yẹn lọ́wọ́ ẹ̀. ẹjẹ ló ṣe é náà. àfárá ṣe é.